ìjọba ẹ má lérò pé wọn ní padà. Ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ lókè ọ̀yà tí ẹ bá lọ bá wọn tún padà. Àmọ̀nà tẹ́ ẹ gbé gbà o, bóyá sójà lọ gbà wọ́n ni o, bó sì jẹ́ pé àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀. Àwọn èèyàn yìí they have the spirit of resilience. Ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí. Owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o. ×20 àwọn tí a kó yẹn ní ti kó lọ́kè ọ̀yà níjọ tí bandit ti ń jà nílẹ̀ Haúsá. Ńlọ ti yẹ ká mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá. Eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé Sátánì ti lọ o, Sátánì gan ni o. Ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park, federal government àti state government iṣẹ́ wo lẹ fẹ́ ṣe lórí ẹ̀. Tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀yẹn is more than 1,000. Wọ́n di lithium, wọ́n di gold, wọ́n di gbogbo ẹ̀. Àwọn ìwo ni wọ́n ń ta, àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀. Wọ́n dẹ̀ tún sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀. Àdúgbò òbí tí wọ́n ti ń wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ. Ibẹ̀ ló jẹ́ kíkì eruku láì. Àìsíṣẹ́ kan ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú. Ilé ẹ̀fún máa lọ donate gbogbo tí ò necessary kiri. Ẹ máa dààmú kiri, ẹ ti tún prepare wálẹ̀. Pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí. Ìjọba ẹ wá fàìtì àwọn tí wọ́n máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní ọlọ́ọ̀ ní apá. Bọ́lá Ọlọ́run ti ní ká ẹ pa. Ẹni àkọ́kọ́ nínú àwọn ọmọ Yorùbá tọ́wọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ bí wọ́n ṣe jí àwọn èèyàn yìí gbé. Ibẹ̀ láti rí arákùnrin kan tí wọ́n pè ní Adéwuyì Sunday. Ṣé ẹ rí orúkọ yẹn? Kò nídìí ẹsẹ̀sẹ̀ náà. Ọmọ Yorùbá ni Adéwuyì Sunday lórúkọ ẹ̀. Nígbà tí ọwọ́ tẹ Babangida Buhari Awalu tó jẹ́ ọlọ́kadà Ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n ti mú. Bákan náà lọ́wọ́ tó tẹ Kabiru Aliyu yìí náà Ọ̀yọ́ nílùú Ìbàdàn ni wọ́n ti mú. Ìkan náà tún bẹ Àyànwọlé Gbénga ọmọ Yorùbá nìyẹn náà. Wọ́n mú òun náà ìgbà tí wọ́n ṣe follow up investigation lọ́wọ́ tẹ Àyànwọlá Gbénga. Bákan náà látún rí Rafiu Abdulmajid ìyẹn náà ń tiẹ̀ wọ́n ló ní nǹkan ṣe pẹ̀lú àwọn tí ń kó nǹkan lọ fáwọn ẹranko yìí tí ń bẹ nínú igbó. Bákan náà ni graduate student, a graduate ẹni tó jẹ́ tó gboyè jáde nínú ìwé yunifásitì ọmọ Yorùbá ni o, ẹ worúkọ ẹ o, Adélẹ́yẹ Ayọ̀mídé, a graduate wọ́n mú òun náà. Ṣùgbọ́n bó ni wọ́n ṣe mú gbogbo àwọn èèyàn wọ̀nyí? Ṣé ẹ rí èmi ni Babangida Aliyu Awalu ọ̀kadà ní í ṣe. Ẹ rí i pé àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọlọ́pàá kọ́kọ́ announce wípé ọwọ́ àwọn ti tẹ àwọn èèyàn 6 kan. Bóòdẹ̀ lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n láwọn ní informant. Àwọn èèyàn wọ̀nyí nínú wọn láti rí àwọn tó ń gbé oúnjẹ lọ fún wọn nínú igbó. Inú wọn láti rí àwọn tó ń fún wọn ní information pé ibi ni ẹ gbà o, ọ̀nà báyìí ni ẹ gbà o, báyìí ni kẹ́ ẹ ṣe rìn o. Àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ tẹ̀. Bọ́wọ́ ṣe tẹ̀ wọ́n, ṣé wá rí èyí tó jẹ́ university graduate láàrin wọn ìyẹn Adélẹ́yẹ Ayọ̀mídé. Wọ́n ní òun fóònù ìkan nínú àwọn èèyàn tí wọ́n kó wọgbó yìí ọwọ́ rẹ̀ ló wà. Fóònù yẹn ni wọ́n track tí wọ́n fi ró mú. Iṣẹ́ wo ló ń ṣe ń tiwọn? Òun náà bí àwọn carrier, àwọn logistics supplier ló náà àtàwọn tí wọ́n bá wọn mọ̀ gba ransom. Bádánwò kan bá ti lọ àmọ́ gbàgbé ni o. President Tinubu, Governor Ṣèyí Mákindé, gbogbo ìjọba Nàìjíríà, tíríìpù kan ètò lè ẹ lọ kọ́lẹ̀. Tíríìpù kan ò tó lè. We need to learn from past experience of the northerners. Ẹ lọ wo tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá, tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́. Wọ́n tún rémi ìlú ni o. Àmọ̀nà tẹ́ ẹ gbé gbà o, bóyá sójà lọ gbà wọ́n ni o, bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀, àmì ètò yanjú ẹ̀ o. Àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀. Àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀. They have the spirit of resilience. Ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí. Ìmọ̀ràn fẹ́yìn tẹ́ ẹ dé látẹnu àṣàrá ìlú tọ́lọ̀ ń gbà yín lẹ̀ lẹ́nu àwọn àṣàrá ìlú. Ìmọ̀ràn àkọ́kọ́ fún yín ẹ̀mọ̀ ń tẹ́ fẹnu sọ. Gbogbo ń tójú bá rí lójú ogun kọ́lẹ̀ dá sọ. Gbogbo èèyàn kọ́lẹ̀ grant interview fún o. Ẹ̀mọ̀ ń tẹ́ fẹnu sọ ẹni. Ìkejì, ẹ má blame anybody. Ẹ sá máa dúpẹ́ fọlọ́. Lágbájá ò kí fámìlì mi, tàmàdò ò kí fámìlì mi. Ẹ máa dúpẹ́ fọlọ́run tó là yín lẹ́nu kú. Ntí mílíọ̀nù èèyàn bá lọ tí wọn ò bá bọ̀ lẹ́yìn bá lọ tẹ̀ bá bọ̀. Olóríire ni yín, kẹ́ẹ̀sì máa ṣàdúrà fẹ́ni tó kú nínú yín. Ẹlẹ́ẹ̀kẹta, ìjọba bó o láti rehabilitate àwọn tí wọ́n lọ tí wọ́n bọ̀ yìí.
àtúnṣe wo níjọba fẹ́ ṣe nínú ayé wọn? Bó ni wọn ò ṣe ní jìyà dànù? Bó sọ ń bẹ̀rẹ̀ wá sí i, mo ní ọ̀ràn wo làwọn pípù yìí dá? Wọn àdáràn kankan, they didn't commit any crime. The only crime they committed is the fact that they are Nigerian. Ọwọ́ pé ẹjọ́ ọmọ Nigerian ni lọ́sọ̀ wọn dọ̀daràn. Ìjọba ń gbìyànjú lóòótọ́, kíní yìí ti ń wọ́ bọ̀, ẹwà ti gba Ọbásanjọ́ tí ń bẹ nípò tọrọ Boko Haram títí ìṣẹ̀lẹ̀ ẹ̀bọ̀. Ó yẹ onílàáká ìpé ìbò 2027 ló wà lábẹ́ wàhálà ìtòfipọ̀ tó báyìí. Àmọ́ o, bí kíní kan bá jẹ odidi ẹran, ìyẹn tó bá jẹ odidi, ọmọdé tó bá jẹ odidi màálù ni ó ti dópin ẹran jẹ. Èyí tí ẹsẹ̀ ńlẹ̀ yóò bá yẹ Ọlọ́run kó ṣe lópin tí wọn ò fi ní ṣe mí mọ́. Ìjọba ẹ má lérò pé wọn ní padà. Ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ lókè Ọya. Tí ẹ bá lọ bá wọn tún padà. Ẹ jẹ́ kí security ó dìde. Ẹ lọ ṣàtúnṣe Old Ọ̀yọ́ National Park. Èyí tẹ́ bá fáwọn onílùú ń bẹ̀ fún wọn. Gbogbo ibi tí ẹ ti ń wà nǹkan ẹ lọ stop ẹ̀. Ìjọba ẹ wá fight àwọn tí ẹ máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní Ọlọ́run ní apá. Bọ́lá Ọlọ́run ti ní ká ẹ pa. Gbogbo àwọn onírẹ́díkà ideology. Ìjọba ẹ lọ ṣiṣẹ́ lórí wọn. Ẹ má lérò pa wọn ni wọ́n jẹ́ kẹ́ rọ́nà lọ. Gbogbo àwọn onírẹ́díkà ideology wọn dákẹ́ o. They keep on saying this rubbish. Tí wọ́n lè sọ ní Saudi Arabia kan má bara wọn lẹ́wọ̀n. Wallahi, mo fi Ọlọ́run búra, wọ́n lè sọ nǹkan sọ yẹn ní gbangba Saudi Arabia kan má bara wọn lẹ́wọ̀n. Ọlọ́run ni apá ni. Wọ́n bi ọ́ léèrè pé ta ló fẹ́ pa. Ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́? Ṣé ẹnìkan dáràn wọ́n ti mú délé ẹjọ́ ni? Ṣebí ilé ẹjọ́ ní ọ̀dájọ́ pípa? Ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́ ni? Gbogbo eléyìí bíjọba ò bá tètè ṣe ń tó yẹ kan ṣe, Ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn rẹ̀. Gbogbo igbó tó sọ̀rọ̀ àǹtí wa, bó la ṣe fẹ́ take over bẹ̀? A gbọ́ pé wọ́n ti kó àwọn sójà kan, wọ́n ti kó bùdó sójà kan sẹ́gbẹ̀ẹ́ Old Ọ̀yọ́ National Park, a gbọ́ bẹ́ẹ̀. Ẹ wá dúró sójà tí wọ́n lọ, àwọn tí wọ́n kú sínú igbó Sambisa la fẹ́ kà ní, àwọn tó kú sí Niger State, àwọn la fẹ́ kà ní. Àwọn tó kú sí Zamfara, àwọn la fẹ́ kà ní. Ẹ wo iye ọlọ́pàá, ẹ wo iye DSS. Ní nǹkan tó wà preventable, nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. Mẹ́ta níṣòro ilẹ̀ Yorùbá, mẹ́ta níṣòro Nàìjíríà. Àkọ́kọ́ mẹ́ta yẹn ni pé intelligence wa low láwọn area kan. Intelligence àwọn uniform Nàìjíríà strong gan o. Bẹ̀tábò sí bá ti wọ̀. Tó bá ti di pé ọmọ àparò, wọ́n gbé ọmọ àparò sábẹ́, á dàbí ẹni pé Nàìjíríà ò mọ nǹkan tán ṣe. A kì í fura kádánwò tó dé ní number 1. Ẹlẹ́ẹ̀kejì, bádánwò bá dé tán, àìtètè dìde lójú ẹsẹ̀ pé rárá, ẹmú. Bákan ló ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní Nàìjíríà yìí náà ni. Ọjọ́ mélòó, wọ́n sì rán helicopter, wọ́n rán aeroplane, wọ́n wá gbé ọmọ wọn tí wọ́n múnú igbó Sambisa. Ọlọ́run tá a bá ń bẹ̀ ẹ́ pé kí Nàìjíríà ó develop to that level, à ń bẹ Ọlọ́run ní ọwọ́ ìjọba ló wà. Tí wọ́n fi wá lo oṣù 2 nínú igbó, kí lẹ̀ṣẹ̀ àwọn èèyàn yìí? Ẹni tí wọ́n dún bú kí lẹ̀ṣẹ̀ rẹ̀? Ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kó jẹ́ ọmọ Nàìjíríà. Àwọn tí wọ́n kó kí lẹ̀ṣẹ̀ wọn? Ẹ̀ṣẹ̀ wọn ní pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn, ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ló kórí burúkú bá wọn. Gbogbo ohun tí bá ń jẹ́ àdánwò láyé, ìjọba tó bá ti ń bọ̀ ẹ tètè máa fura. Prevention is better than cure. Owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o. Mẹ́ta níṣòro Nàìjíríà. Àkọ́kọ́, àìtètè fura tádánwò bá dé, tádánwò fi wọlé àìfura. Tádánwò bá wá dé, àìtètè tún lé àdánwò wọgbó. Níjọ́ tí bandits ti ń jà lókè Ọya, ti ń jà nílẹ̀ Haúsá, ńlọ ti yẹ ká mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá kan. Ó wá kanlẹ̀ Yorùbá, a máa dúpẹ́ fọ́lọ́run níjọ́ títí ń jà kiri. Tílẹ̀ Yorùbá yìí yàtọ̀. Gbogbo ayé mọ̀ wípé ìran Yorùbá bá ní nǹkan kan jẹnu lọ́wọ́ aláàfẹnujà. Yorùbá káì, afẹ́fẹ́nu páyé run lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n kó yáwọ́ ta. Ìran Yorùbá, máa dúró times 20 àwọn tí wọ́n kó yẹn ní ti kó lọ́kè Ọya. Ariwo tó nǹkan. Àmọ́ ìgbà tó kàn rán Yorùbá, ariwo láìjà, pariwo sọ́lọ́run àtún pariwo sénìyàn. Ìyẹn jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tọ́lọ́run dá wa sí. Ẹ wá rí àdánwò alákọ̀ọ́kọ́, ìjọba kì í fura, ọmọ Nàìjíríà fura tádánwò fi dé. Pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kejì, bádánwò bá dé àkí ń tètè fura. Pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kẹta, bọ́lọ̀ ń bá wa bá a lé àdánwò kan lọ, á relax ni.
títí tómi ò fi tún wọlé tómi ò fi wọlé Nàìjíríà ó relax ni a kì í dìde lásìkò nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lọ ẹ̀yin tí wọ́n kó lójú tí wọ́n kó lọ tẹ́ ẹ padà ẹnu kìnìún lọ́lọ́run ti gbà yín o wàláhì ẹnu kìnìún ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí àdàbà tí wọ́n fi sínú pọ́ọ̀tì kan lókè pọ́ọ̀tì kan nsàlẹ̀ wọ́n wá dáná burúkú mọ́ lábẹ́ wọ́n wá gbé òkúta wọn gbé lé lórí ká wá gbọ́ pẹ̀lú àdàbà yẹn yọ jáde ṣé ẹ mọ̀ pé ìyanu mírèkù tó ga ni ìdí nìyẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe eléyìí. àwọn orílẹ̀-èdè tí wọ́n gbọ́n láyé tàdánwò bá kan àwọn orílẹ̀-èdè challenges ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wọ́n fi máa ń great ni. ẹ wá dúró àpáta tí ń bẹ Saudi Arabia àpáta yẹn gangan ni ẹ lò láti fi great. ẹ lọ wo ilẹ̀ Iran fìtínà tó kàn wọ́n fi great ni. ẹ lọ wo àwọn ìlú tí wọ́n já tọ́lọ̀ ń já sórí òkun wọ́n lo agbára wọn challenges yẹn wọ́n fi great ni. àmọ́ kí ló dé tó pé challenges Nàìjíríà yìí máa mú wa dúró sójú kan ni. ó yẹ ká máa kí ìjọba tá a bá máa appreciate ìjọba ó yẹ ká máa appreciate ìjọba pé ìjọba wọ́n ti ṣe bíríìjì sórí òkun lẹ́kọ̀ọ́ wọ́n ṣe bíríìjì sórí òkun londo ní tí ò ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè kan tó yẹ ká máa appreciate ìjọba sí nìyẹn. gbogbo àwọn ìjọba tó ti kọjá lọ kí wàá láṣeyọrí wọn báyìí ẹ wo iye ẹ̀mí tọ́lọ̀ wọn bi léèrè báyìí wọ́n yẹ kúérì tẹ́ dáhùn níwájú Ọlọ́run tẹ́ mọ̀ kankan parẹ́ nítorí pẹ́yìn la fi sí pé kẹ́ ẹ pàṣẹ ni torí pẹ́yìn la dìbò fún ẹ̀yin lẹ́ ń jó lórí wa ni àtẹni àdìbò fún àtẹni tá àdìbò fún sọ́kálukú yín sá ti wà ń bẹ̀ náà ẹ ṣe nǹkan tẹ́ ẹ fi ní fúnra yín ní wàhálà mọ́ wàláì if you do supposing you do the needful tó bá jẹ́ pé n tó yẹ lẹ́ṣẹ̀ ni you wouldn't have troubled yourself so much on the coming election gbogbo yín láì yẹ nìkan lẹ̀ tó bá jẹ́ pé ẹ ṣe n tó yẹ ni wàhálà yín ò ní tó báyìí lórí ibo àwọn aráàlú gan lámà pariwo pé kílẹ̀ tó fẹ́ kí ìjọba ò ṣe kílẹ̀ tó fẹ́ kó ṣe àmọ́ gbogbo yín látòkè délẹ̀ Ọlọ́run lábẹ́ kó bá ní dúró tì í iṣẹ́ yìí ò tí ì yọ pẹ́ẹ́pẹ́ o eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé Sátánì ti lọ o Sátánì gan ni o Sátánì gan ni kò lọ o ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park federal government àti state government iṣẹ́ àwọn lè fẹ́ ṣe lórí ẹ̀ pẹ̀lú wàásì tí mo ṣe kẹ́yìn àwọn èèyàn sì tún pè tán sọ fún mi pé níta sọ yẹn kò correct ẹ̀ ń sọ yí pé tírélà 10 ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé tírélà 10 ló ń jáde lójúmọ́ kan níbẹ̀ yẹn tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn is more than 1,000 tí wọ́n tó tẹ̀léra wọn wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀ àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀ wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀ wọ́n dẹ̀ ní kíní tán wà yẹn kò lè tọ́dún 10 tí ó fi tán àdúgbò ibi tí wọ́n ti ń wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kìkì eruku láì kò sí development kankan àwọn dẹ̀ ń kó wọn lọ fi tún Chinese ṣe wọ́n lọ fi tún China ṣe tún lu wọn ṣe ìlú tiwa lọ́wọ́ àlérúkú láì ìlú tiwa nílùú up nepa ẹnujọ́ mẹ́ta tí mínísítà tuntun ṣẹ̀dé tẹ́gbẹ̀ ní nọ́ọ̀sẹ̀ improve díẹ̀ iná yóò improve pẹ́ẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ńgbà tẹ́gbẹ̀dẹ́ àríkó improve àkànbẹ́ lọ́ni àwọn tí ń bẹ lábẹ́ power bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ nìkan dé wọ́n ṣe lálejò díẹ̀ kó má jẹ́ pé wọ́n ń ṣe tẹ́gbẹ̀ lálejò ni o kó jẹ́ pé wisdom ẹ̀ ńlọlọ́run fẹ́ fún láti yọrí lórí eléyìí nínú ẹni tí tó ń bá ìjọba Tinubu ṣiṣẹ́ táráyé ń ṣàdúrà fún òní Zaccheaus Chief Zaccheaus ọkùnrin 15 tó ẹ̀dí FRC ọkùnrin 15 aráyé ń ṣàdúrà fún àwọn èèyàn ò lè bá wọn di gómìnà kan dààmú jìnnà torí tẹ̀tẹ̀ òpópó wọn ti lómi nílẹ̀ àìsíṣẹ́ kan ẹ̀yìn tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ìfúnmọ́ lọ donate gbogbo tí ò necessary kiri ẹ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá pé ẹ má ṣe náà ẹ má ṣomi ẹ sá fún wọn lóúnjẹ níjọ́ náà lọ́hùn 1,000 naira ìrẹsì 1,000 naira kóńgò kan àbí 1,000 naira wọ́n fún kóńgò rẹ̀ sí kan wọ́n sì fún 1,000 naira níjọ́ náà lọ́hùn kí wọ́n wọlé ìbò lóòótọ́ lẹ́yìn ẹ̀ ló di 5,000 lẹ́yìn ẹ̀ ló di 10,000 ìbò ilé tí ẹ̀ dì lọ yìí 20,000 ni wọ́n pè allegedly kò sójú mi àmọ́ gbogbo ayé ló rìpọ́ọ̀tì bẹ́ẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé ìbò 2027 ká máa retí pé 20,000 náà ni ó tún yanjú ẹ̀ ẹni ebi ń pa ọ̀gbọ́n yàgò ẹni tí ẹlòmíì tí ó jẹ lápò lówó ó jẹ gbọ́múlé láǹtà lówó ó jẹ gbẹ́sẹ̀lé láǹtà lówó ó jẹ cooperative
níbi ẹlòmíì tí ó kó síra ẹ̀ sádánwò. Àìmọye èèyàn tí wọ́n ti fi kíní bàjẹ́ lórí fóònù, gbogbo kọ́ńtàkì ẹ̀ ni wọ́n mọ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì sí. Lágbájájà wọn ní gbèsè bí Nàìjíríà ṣe rí ni. Sẹ́rù yẹn ni wọ́n ná 20,000 sí tí ò ní gbà. Bàbá sọ pé ẹ mọ́ gbowó kẹ́ ẹ tó dìbò, wọ́n ti fara ní aráàlú yìí jù, ara ti ní aráàlú jù, ìnira yìí pọ̀, kọ́lọ́hún ó bá wa ṣe ni. Ká dúpẹ́ f'Aláùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Ẹ̀yin ará yáwọ́ ta bá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Ta bá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ọ̀pọ̀ ló wá sọ́wọ́ báńkì tí wọn ò tún padà sílé, owó sọnù ẹ̀mí ò padà, ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Àti tíṣà àti gbogbo ọmọ sùkúù tí wọ́n kó tẹ̀ padà, abáyín dúpẹ́ f'Ọlọ́run. Ta ni ó bọ́ Ọlọ́run. Àwa dúpẹ́ f'Aláùsá tí gbogbo ẹni tí wọ́n kidnap tẹ̀ padà. Tá bá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ẹ jẹ́ fìtàn kan parí àwọn ọmọ Israel bí wọ́n ṣe jàjàbọ́ lọ́wọ́ ogun Fáráò. Kì í ṣe pé àwọn ọmọ Israẹli kì í máa ṣe pé wọ́n máa jókòó wọn retí pọ́lọ́run ó máa gbà wọ́n lẹ̀. Wọ́n jáde tán ni wọ́n mọ̀ pé àwọn ó sọ́fà, bẹ̀tì lẹ́yìn sọ́fà yìí, lẹ́yìn sọ́fìrì yìí, wọ́n mọ̀ pé ìrọ̀rùn ní bọ̀. Wọ́n di àfẹ́ra òní. Tó bá jẹ́ kódà ní tí òtún yẹ kán díà, wọ́n díà òkun. Òkun blọọkù wọn wájú Ọlọ́run tó fà wọ́n yọ bẹ̀. Wọ́n díà gbogbo nǹkan, wọ́n rìn ní àìmọye ọdún in the wilderness tí wọ́n rìn kiri. Kọ́lọ́run tó wá là wọ́n pátápátá, kí Fáráò náà tó wá tẹ̀lé sórí òkun. Ọmọ Nàìjíríà ní ti ń bẹ ńlẹ̀ yìí, ẹ má jẹ́ ká relax, ẹ jẹ́ ká ní fura. Ẹ máa sọ gbogbo àwọn tí wọ́n bá ń wọnú igbó, ẹ̀yin tẹ̀ ń bẹ ní àdúgbò Ọ̀yọ́ National Park, ẹ máa ń tójú gbogbo yín náà rí látara tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá tó ráhùn míì tán tọ̀kadà wọnú igbó, ẹ má tètè pariwo, kẹ́ ẹ tún máa wòran. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ta oúnjẹ fáwọn kírímínà, Ọlọ́run dá yín mọ̀, ìjọba ẹ mú wọn, ẹ wá wọn rí ẹ mú wọn. Bẹ́ẹ̀ bá lè ṣerú eléyìí, wàláhì àdánwò yìí ò ní ṣẹlẹ̀ mọ́. Nítorí náà ní parí lẹ́ẹ̀kan sí i, adúpẹ́ f'Ọlọ́run ọba tó dá yàtọ̀run, adúpẹ́ lọ́wọ́ President Bọ́lá Ahmed Tinubu, ọmọ olódòdẹ, ọkọ First Lady ìyá alákàrà bí bàbá ṣe pè nù, ọkọ First Lady kan ṣoṣo, ọkọ First Lady pàápàá, ọkọ beautiful First Lady. Akíyín ẹ kú àṣeyọrí lọ́lọ́run mọ̀ fún yín ṣe. Failure will never be your portion. À ń fàsìkò yìí rán yín létí gbogbo àwọn tó kù ní òkè ọ̀yà, ẹ dákun ẹ wọ́n náà bẹ́ẹ̀ sì gbà wọ́n náà sílẹ̀. Bẹ́ẹ̀ bá gbà wọ́n sílẹ̀ tán, ẹ bá wa blọọkù bí tí nǹkan yìí ṣe ti ń wá. Ẹ lọ stọ́ọ̀pù gáàsì tí wọ́n mí. Oxygen ò gbọ́dọ̀ débẹ̀ mọ́, ẹ stọ́ọ̀pù ẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe léyìí, Ọlọ́run ló mọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀. Tẹni tó dé larí lẹ́nìí, Ọlọ́run ló mẹni tí ó kàn lọ́la. Ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o. Ẹ máa fojú ẹ̀gbẹ́ kan sùn. Bọ́ ọ bá sùn, bọ́ ọ bá ń bíjọba ọba fún wa níbọn ládàá paná àdá láàmú fígbèrí. Ní Ọlọ́run ò ní jẹ́ aládánwò. Èyí tó yọ̀bọ̀n omi ń bẹ nínú wọn tí ò bá sí fìtínà tí ń bẹ nílẹ̀. Àwọn ọmọ tí ń gbé èké ìdání nínú ògbó yìí, omi ń bẹ nínú wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ àlìkìyàmọ̀ ni. Àmọ́ ní tó gbé dání ọ̀rẹ́ rìn, bùndúkù ọmọ bùndúkà, ìbọn ní jẹ́bẹ̀ kọ̀rẹ́ rìn. Ẹni wọn bá tẹ̀ sí la àlìkìyàmọ̀ sòsè. Nítorí náà ní parí, ọmọ akéwògbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà yéé. Ọmọ akéwògbẹ̀rù ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere l'Olúwa fi san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la. 08057818180. Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó.
tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sígbó. tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. ọ̀pọ̀ ló wá sọ́wọ́ báńdíìtì tí wọn ò tún padà sílé, owó sọnù ẹ̀mí ò tún bọ̀, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sígbó. tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. ọba tó ní wá ìwọ la dúpẹ́ fún, gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ tìrì Ọlọ́run ni. bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́nìkan kan wálé tó wọ̀ wálé kí la fẹ́ ṣe, èèyàn wálé, owó sọnù, àwọn security sọnù, kò sí tẹ́dà fẹ́ sí fọlọ́. gbogbo ẹ̀yin tẹ́ lọ tẹ́ bọ̀ àkìyàn kú oríire. kò easy, kì í ṣe gbogbo èèyàn tó bá bọ́ sẹ́nu kìnìún ní fi padà o. mo wo fíìmù kan lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ àná, eléyìí tó go viral, ọmọkùnrin kan tó há sọ́wọ́ kìnìún tí kìnìún gbọ́wọ́lé lórí, tẹ́nìkan dẹ̀ nagi sí tán fi lé kìnìún yẹn. ojú ẹsẹ̀ ní bírèènì mi ń lọ sọ́dọ̀ àwọn tí wọ́n bẹ nínú igbó àti tíṣà àtàwọn ọmọ tí wọ́n bẹ ń bẹ̀. máìdì mi padà síbẹ̀, mo ní Ọlọ́run o, wọ́n náà bó ṣe yọ ẹni yìí ò sì bá wa yọ àwọn èèyàn yìí náà. àdúrà gbogbo ọmọ Nàìjíríà ló gbà, kí ṣàdúrà ẹnìkan. ìgbé gbogbo wa tá a ké sọ́lọ́run ló fi gbà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ wálé. gbogbo ntójú rí tí wọ́n bá ń sọ pé Mọ́kà mọ́rò, ntójú yín rí ń bẹ̀ ní jẹ́ Mọ́kà mọ́rò. àmọ́ o, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tọ́lọ́run ní ṣe wàkúnná kásìyàmìnà sọ́ba màrọ́mìyà fàrọ́mìyà sọ́ba. ẹni tó ta nǹkan òun nínú ẹ̀ ń dùn, tọ́ba gàrísù àfàtọ́ba wàgàrísùn tọ́ba gàrísù àfàtọ́ba wàkúnná kásìyàmìnà sọ́ba fàrọ́mìyà. ó dà gẹ́gẹ́ bí ẹni tó mú ọfà tó ta tó dẹ̀ bá ẹran, tinú ẹ̀ wá ń dùn pé yes, mo ní màá pa, mo dẹ̀ pa. inú ẹni tó ní ọfà ó ń dùn, inú ọfà tó bá ẹran inú ẹ̀ ń dùn. sáwọn ló yẹ kán máa dunnú ni àbọ́ba tó kọ́ wọn bí wọ́n ṣe lè mú nínú ẹ̀kọ́. Imam Ghazali ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa bí èèyàn ṣe dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a sì dúpẹ́ lọ́dọ̀ èèyàn. Imam Ghazali ó ní àwọn èèrà méjì kan, èèrà ń kọjá lọ lórí pépà, ó wá rí i pé wọ́n kọ nǹkan sórí pépà, ní tí wọ́n kọ sórí pépà yẹn ò yé. èèrà wa ń sọ wípé oore ńlá mà lélẹ́yìí, white ní pépà yìí tẹ́lẹ̀, báwo ni wọ́n ṣe fi nǹkan kan sórí ẹ̀ yìí? ó yẹ ká yin ìwọ ink tó dára sórí pépà yìí pé sẹ́ ló ṣe. ink bá sọ̀rọ̀ bí ènìyàn nínú ọ̀rọ̀ Imam Ghazali. ink sọ̀rọ̀ bí ènìyàn, ó lẹ́mìí kọ́ lẹ́yìn o, ẹ lọ yin pẹ́ẹ̀nì, ẹnu pẹ́ẹ̀nì ni mo ti jáde. ọba tún kọjú sí pẹ́ẹ̀nì iṣẹ́ ló ṣe àwa kí ọ, pẹ́ẹ̀nì ni ẹ mọ́ ṣe kí mi, ọwọ́ tó mú mi dání ní kẹ́yìn tọ́lọ́wọ́ yẹn ní control. ó lọ bá ọwọ́ àwa kí ẹ lórí iṣẹ́ ńlá tó ṣe, ọwọ́ ni ẹ mọ́ ṣe yìn mí o, tẹ́ ẹ bá yin anybody, bọ́dì tí mo tara ẹ̀ jáde ní kẹ́ ẹ lọ yìn. wọ́n lọ bá bọ́dì, ìrẹ́ bọ́dì àwa kí ẹ, bọ́dì lẹ́mìí kọ́ lẹ́yìn, ẹ lọ yin brain tó gbé kinní yẹn jáde, òun ní kẹ́yìn. wọ́n bá lọ bá brain, àwa kí ẹ lórí iṣẹ́ tó dáa tó ṣe, ó lẹ́sìn wá kí mi. ọba tó ní ẹ̀mí tó control brain ní kẹ́ẹ̀kí, ẹ̀mí òkú kì í ṣe nǹkan kan, ẹ̀mí yẹn kọ́ ló ṣiṣẹ́, kì í ṣe nǹkan kan ló ṣe tí kì í bá ṣe ẹ̀mí tí ń bẹ lára ẹ̀. tàwa ló lẹ̀mí, yẹsẹ̀ alúnáká ní rohu kó rohu mi ní amúrí rọ́bì. wọ́n bọ̀ wá bí ẹ léèrè nípa ẹ̀mí, sọ fún wọn pé níta ń pè lẹ́mí is absolutely the heavy of Almighty Allah. àṣì Ọlọ́run ni tí ń jẹ́ ẹ̀mí. wà á máa ó ti tún mí náà lẹ́rìn ńlá kọ́lé ńlá. àfún yín ní nǹkan kan lára ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí díẹ̀ la fún ènìyàn. tó bá wá jẹ́ bẹ́ẹ̀,
ọba tó dá wa ti sọ fún wa nínú Al-Qur'an pé tẹ́ ẹ bá ń dúpẹ́ ma yaf'alullahu bi'adhabikum ba'da ta'awuzi wal basmala. Tẹ́ ẹ bá ti ń dúpẹ́ èmi Ọlọ́run máa ṣàlékún rẹ̀. Wa amantum. Tẹ́ ẹ bá ti ń dúpẹ́ tẹ́ ẹ sì gbà pé Ọlọ́run ló ṣe é. Wa kana Allahu shakiran aliman. Èmi Ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan ni mí, ọba tó ní ẹ a máa dúpẹ́ fún ẹ. Ká dúpẹ́ f'Aláùsá tì tẹ́bẹ̀ kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà tàbí ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsá tì. Gbogbo ẹ̀yin tí a kó lóríire, ẹ̀yin tí a kó níyàwó ta, gbogbo ọmọ sùkúù, gbogbo tíṣà. Ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́? Àwọn dúpẹ́ lọ́dọ̀ ìjọba President Tinubu ọmọ olódòdẹ. Gbogbo ìgbà la máa ń ṣàdúrà àṣeyọrí fún president wa. A máa ń ṣàdúrà. A mọ̀ pé pride ilẹ̀ Yorùbá ni President Tinubu. Àwọn tí ń bá fà àwọn náà mọ̀ yìí pé ọpọlọ yìí pé jù. Ọ̀sán yìí ni mo tún wo kinní kan ni mo tún kẹ́kọ̀ọ́ kélé tí mo ti kọ́ pé wọ́n interview bàbá kan tó dìbò. Àbá sọ fún àwọn tó interview rẹ̀ pé èmi ló kọ́kọ́ bi léèrè ọ̀rọ̀. Màá kàn sọ díẹ̀ nínú nǹkan tí ń ṣe nínú ìjọba ni o. Mi ní sọ tán o. Tó bá dọjọ́ mi ò lè gbé mi wá. Àwọn eléyìí ó jíwèé mi wò. Wọ́n ó jíwèé mi wò. Ẹ wo ọpọlọ. Bí eré bí àwàdà lọ́rọ̀ yẹn, àmọ́ wisdom ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. President Tinubu ọmọ olódòdẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú dáa. Oore tí ń bẹ lọ́wọ́ yín ò ní bọ́ sọnù. President Tinubu oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Ọmọ olódòdẹ oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Èṣù ní jìnnà oore rẹ oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Àmì Oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́. Èṣù ní We are in celebrating mood. We are very happy. Aṣàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òní ṣubú dànù. Bàbá yin apó ká yin ọfà. Agbára federal government ti pọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo contribution ti yín náà ọba tó níyàn ọ̀dà yín lára. Àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo security men, gbogbo uniform men, sójà ni, DSS ni, ọlọ́pàá ni, gbogbo ẹni tó ṣe wàhálà táwọn tí wọn kó yìí tí wọn fi bọ́ ẹ̀yin náà ò ní bọ́ ha. Ẹ ní bọ́ ha, ẹ ní bọ́ ha, ọmọ yín ò ní ha, àwa náà ò ní ha. Lábáríkà Al-Qur'an gbogbo uniform men ẹ kú iṣẹ́ ẹ kú àkínṣe Ọlọ́run ó san yín lẹ́san dáadáa. Ẹ wá rí gbogbo àwa tá a wá járàlú tí gbogbo wa náà pariwo well done, God bless you all. Gbogbo tó ń kálukú ṣe mùsùlùmí tó bẹ lọ́hùn, kírísítẹ́nì tó ṣàdúrà, àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà pariwo gbogbo ọ̀nà tó ń kálukú gbà ṣàṣà ti rí resort la need resort ti dé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ṣe wá rí yẹn